bàbá kàmọ́. Hello alárìíyá. dákun kí ni tó dé mo pè nọ́mbà yẹn lọ. Mo travel out ni. ìdáyà ìjà mi mo ti ń wò pé tí èsè pé aeroplane ti gbá wọ náà. Sọ́ọ̀mù tọ̀bọ̀ mọ́tí lẹ́nu ìgbàta ni. Lémi tó jẹ́ pé bíi wedding Davido ń mú wa. wedding wa o. Alárìíyá, wedding Davido ní agbára. Níbi tí wedding Davido ní agbára dé, à ń ra toothpick ní. $1 million ń ta toothpick. Tó o bá jẹ swallow, tó o bá jẹ iyán àbí àmàlà, ọ̀rọ̀ omi ìsìnwọ́ ni. $4 million ń ta omi ìsìnwọ́. Abọ́ tá a fi jẹun was 600,000 karat gold. $83 million ni wọ́n ń ta abọ́ ẹyọ kọ̀ọ̀kan. Ra omi ìsanwó. Tó o bá mọ̀ mo wà lára goosemen. Súùtù tó rí tí àwọn goosemen wọ̀ ń bulletproof ni. Súùtù tí James Bond máa ń wọ̀ 007. Ìgbà tá a fẹ́ ya fọ́tò ṣùtù wọ́n ní láti confam pé ta ni gooseman ta ni èsì gooseman wọ́n lọ lè pe àwọn ọlọ́pàá wa tó kó AK-47 wá wọ́n yin gbogbo àwa tá a jẹ́ gooseman lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹni tí ó bá ti wọlé báyọ̀ ọ́ join fọ́tò torí àwọn èèyàn ti pọ̀ dùn bẹ́ẹ̀ àmọ́ fake àmọ́ original. lórí tí ìfilẹ̀ sọpọ̀ ọ̀parọ́ ni pé àwa náà lọ fún wedding ọmọ Ọ̀tẹ́dọ́lá inú tẹ́mì àti Mr. Easy èèyàn náà fẹ́ farapẹ́ra wọn. Bẹ́ẹ̀ ni. Accreditation tiwa bọ̀ bẹ́ẹ̀ lè dí ẹnu ọ̀nà òkè ẹ̀sìn tí ń jẹ́ invitation olówó ní iṣẹ́ ìnáwó ọba ti dẹ́nu ọ̀nà báyìí láti entrance iná ní ọ̀dá sẹ́nu ọ̀nà iná gidi tí ń jò bùlàbùlà. Iná la àṣàánú. Ibẹ̀ là ń gbà wọlé ọba ti débẹ̀ báyìí iná ní ó ṣe welcome sir ọwọ́nù iná lọ́gbà wọnú họ́ọ̀lù torí wọ́n tẹ̀ bá so lówó àti bẹ̀ náà ni iná ó ti sọ fún ọ pé sorry your account balance is too low for this wedding òun wọnú rẹ̀ láì ń jó wọn tasọ ní ihò lọ́mẹ́lò ní ìsádélé nígbà táwa ṣe tán tá a fẹ́ jẹun fúnra wọn báyìí ní ń pa okun màálù wá ní fi ń lé alẹ́wọ́ pé màálù tiẹ̀ rèé o wọ́n sì gbáta tì wọ́n gbé mọ́ngí tì wọ́n gbé epo tì o ibẹ̀ ló ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀ tó fi jẹun. Títà ń kú ìkùnú. Tèmi ẹ̀ ṣe kékeré inú họ́ọ̀lù tó tóbi débi pé ńgbà táwọn couples fẹ́ gbó láti ẹnu ọ̀nà tí wọ́n ti gbé wọlé dé orí stéèjì pléènì 6 ni wọ́n gùn. Láì ṣe San Siro. Ó wá kú kí átìsì ọ̀wá pàfọ́ọ̀mù fún wọn ni bàbá àyàwó wa lọ ànáǹsì Ọ̀tẹ́dọ́lá ní sọ́rí it is time for the couples dance. Gbogbo wa bá a ṣe pọ̀ tó private jet kọ̀ọ̀kan ní wọ́n gbé kalẹ̀ fún atáfífò lọ́ọ̀dù átìsì. Bá a ṣe ń balẹ̀ ń bẹ̀ sọ pé bó la balẹ̀ sí. Dákun ń bo lẹ balẹ̀ sí o. A balẹ̀ sí etí ìbẹ̀rẹ̀ àgáǹtì Michael Jackson. Michael Jackson tó ti kú. Ọ̀tẹ́dọ́lá kàn mú ọwọ́ rẹ̀ báyìí ló fi kan etí ìbẹ̀rẹ̀ Michael pé Michael Jackson is time to sing for the couple. Ìyún náà fò jáde pẹ̀lú aṣọ rẹ̀ tí ń taná yanranyanran ló mú microphone lọ́wọ́ ẹni mo dé Michael ọmọ anífowóṣe sorry kò fọmọ anífowóṣe sí. Ọmọ anífowóṣe àbọ̀ máa gègé aládìá irọ́ ti balẹ̀ ayé rẹ jẹ́. Irọ́ bàjẹ́ tiẹ̀ náà jẹ́ kó kó sí ìdánù lórí òkú ẹ̀rọ mi ìsínwọ́. Bẹ́ẹ̀ ni mo rà nù. Gbá fọ́ọ̀fù gbé mu. Nílé ayé rẹ má tún wojú fóònù kó pè mí mọ́. Ẹ má bá wo village monkey. Wọ́n kọ́ ló pè mí ni. Láyé rẹ mọ́ pé fóònù mọ́ get out too. Wọ́n náà get out too nonsense. Ayé yín ti bàjẹ́. Mo mú èkété. Ẹ̀jẹ̀ á máa para wa. Bọ́ ọ bá rí mi pọ́ pa mí.